ẹ jẹ́ bá parí òwe yìí àìfàkàràmùkọ́. Bára kàràmùkọ́ kò pé ká má mú kọ́. Kò ní kébi ó pa ni. You think it's a joke? Tàbá fàkàràmùkọ́ ńkọ́ ebi apá ni àìfàkàràmùkọ́. Àìfàkàràmùkọ́ kò ní ká má yò. You think it's a joke? Ẹ jọ̀ọ́ ẹ bá parí òwe yìí àìfàkàràmùkọ́. Àìfàkàràmùkọ́ kò pé ká má yò. Kò bà èrè nínú jẹ́. Ẹ jẹ́ bá parí òwe yìí àìfàkàràmùkọ́. Ní ìjẹ́ ká yó dáadáa. Devil has been waiting for you since to fail. Kò pé ká má yò òun lè mímọ̀ sí. Àìfàkàràmùkọ́. Kò pé ká má yò. Ẹ jọ̀ọ́ ẹ bá parí òwe yìí àìfàkàràmùkọ́. Kò ní ká má yò. Oh my God! Ìyá àìfàkàràmùkọ́. Kò ní ká má yò. Kò ní ká má yò. And you just carry your destiny, give it to him and say, bros, do your thing. Ẹ jẹ́ bá parí òwe yìí àìfàkàràmùkọ́. Àìfàkàràmùkọ́ kò pé ká má yò. Kàràmùkọ́ kò pé ká má jẹ̀bá sí. Kò pé ká má jẹ̀bà sí kàràmùkọ́. Ká má mọ̀ kọ́. Àìfàkàràmùkọ́ ká má yò. Ẹ jẹ́ bá parí òwe yìí àìfàkàràmùkọ́. Kò ní kẹ́kọ̀ọ́ máa wùn ni. Kò ní kẹ́kọ̀ọ́ máa Wùn ni. Jìgìjìgìjìgìjìgì. mo tún dé o gẹ́gẹ́ bí aṣojú Isnad Homes and Properties. Ẹ̀yin tẹ́ ń wo fídíò wa jákèjádò àgbáyé. Lóòótọ́ àsìkò yìí nira gan fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti gbé nǹkan rẹ̀ ṣe nítorí ọrọ̀ ajé tó mú súpe. Èyí ló mú kí iléeṣẹ́ Isnad Homes and Properties gbé ìlànà kí ènìyàn ralẹ̀ kó sì tún máa rówó tó fi ralẹ̀. Kódà ju owó tó fi ralẹ̀ padà. Èyí gan ni yóò mú àdínkù bá ìyàn àti ọ̀wọ́n gbogbo oúnjẹ ọjọ́ iwájú. Ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun gan lè ralẹ̀ kí wọ́n fi bá yín ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ ẹ sì jèrè rẹpẹtẹ. Ralẹ̀ sí Isnad Estate kò fi ṣiṣẹ́ àgbẹ̀. O lè sanwó ilẹ̀ rẹ díẹ̀díẹ̀ pẹ̀lú ìlànà ìsanwó tó rọrùn gan. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń ralẹ̀ ilẹ̀ torílẹ̀ òkò tí a tà ní 2.1 million naira. Ilẹ̀ tí a ń tà ní alápákó 2.5 million naira ní. Tètè ralẹ̀ sí Isnad Estate lónìí kí o sì jèrè rẹpẹtẹ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí kìlómítà 42 Lagos Ibadan Expressway opposite AP filling station Mòwe tàbí kí o pe 08104441104 tàbí 0912-985-9600. Má gbàgbé pé ìlànà ìsanwó tó rọrùn gbáà lè yí àwọn tó wà nílẹ̀ yìí àtòkè òkun. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Isnad Limited you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bọ́ tí í ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní. Torí agbóhùntẹ̀jọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Tó jójúlówó. Isnad Limited you are too much o. Ìparí òwe yẹn rèé àìfàkàràmùkọ́ kò pé ká lẹ́sìn ká lẹ́kàn. Bẹ́ẹ̀ bá ní ẹ̀wọ̀ mi ní fàkàràmùkọ́ yẹn jẹ́ kí n kíìpù owó tí mo sì ní ìjà rẹ̀. Àyàn máa tújọ díẹ̀díẹ̀ láti kọ́lé ni láti ra mọ́tò ni kò ní kéèyàn ó soríire. Kò pé kéèyàn ṣe kíni kéèyàn ó soríire.